ẹ̀yin àgbàlagbà mo tó padà wá o, ojú òní ti wà láṣẹ Elédùmarè. Orúkọ mi ò yí padà, ewé olóko ẹni mọ̀ yóò mọ̀ yìí. Iṣẹ́ tí mo fẹ́ mú wá, mo bá ẹ mú wá iṣẹ́ yìí, oògùn oyún níní tó dájú. Tó bá mọ̀ pé òun fẹ́ kí aya ẹ, ìyàwó ẹ, ó ti pẹ́ lé ẹ, kò lóyún, kò bímọ. Ẹ̀yin àgbàlagbà, iṣẹ́ yìí kéré o, ṣùgbọ́n mo fi gbá mọ̀lẹ̀ búra lórí ẹ̀. Àìmọye owó tí mo ti gbà lórí iṣẹ́ yìí, mi ní yọ kọ̀kọ̀kọ̀, mi dẹ̀ ní fi sí. Bó ṣe rí gẹ́lẹ́ màá fi lẹ̀, mo fi gbá mọ̀lẹ̀ búra fún wa. Ẹ̀yin àgbàlagbà, kí ẹ lọ bá mi wá, àbèrè, ẹ jẹ́ ká àbèrè kó pọ̀, ẹ jẹ́ kó pọ̀. Ẹ bá mi wá ẹja àrọ̀ kékeré, ẹja àrọ̀ kékeré. Ẹ̀yin àgbàlagbà, ẹja àrọ̀ yìí kékeré ni o. A wá gún méjèèjì papọ̀. Tí a bá ti gún méjèèjì papọ̀, ẹgún papọ̀ kó kúnná, ó yẹ ẹ lọ sá. Ẹ bá mi sá, ẹ jẹ́ kó gbẹ. Tó bá ti gbẹ, ẹ má sá síta, kì í sá sínú ọ̀run inú ilé. Yàrá yẹn ẹ má jẹ́ kí èṣìṣe kó máa bàlẹ̀. Ẹ bá ti sá, ẹ jẹ́ kó gbẹ, ẹ jẹ́ kó gbẹ. Ẹ wá lọ̀, ẹ tún lọ̀, ẹ wá lọ̀ bí powder. Ẹ lọ̀ kúnná dáadáa. Ẹnìyàn máa lò pẹ̀lú omi. Obìnrin á máa ṣe kíni? Á máa lò pẹ̀lú omi. Kàbí ìyàwó yẹn kó máa lò pẹ̀lú omi. Àwọn àgbàlagbà, méjì mẹ́ta lóògùn o. Mo fi gbá mọ̀lẹ̀ búra fún yín. Méjì mẹ́ta lóògùn. Tí ẹ bá dán iṣẹ́ yìí wò, ẹ̀yin àgbàlagbà, ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe. Ó mi kí n máa lọ sí live video ní YouTube. Ẹ bá mi subscribe. Mi dẹ̀ tí dé gbogbo bẹ̀ yẹn. Mi tí dé gbogbo bẹ̀, ẹ bá mi subscribe. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí jákèjádò gbogbo àgbáńlá ayé, mo bẹ̀ yín, mo rọ̀ yín. Ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Mo yọ̀ǹda iṣẹ́ ilẹ̀ tinútinú tọkàntọkàn. Ẹ sá mọ̀ pé dátà lèmi náà ń lò tí mo fi ń ṣe gbogbo kìíní. Gbogbo àwọn tó fẹ́ kàn sí mi tí ò lè ṣiṣẹ́ náà, tó fẹ́ kàn sí mi, nọ́mbà mi lélẹ́yìí o, 08104734120. Ẹ bá mi subscribe, kò ní bàjẹ́ fún wa. Ojú òní ti wà ní ṣàṣetì o.